Dédé àsìkò yìí gbogbo tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde ẹ jẹ́ kí á gbàdúrà bábáwó olùfẹ́wọ́ wọn ọba wa ìkú àìsá àìtí àìdíbàjẹ́ àṣeyín lọ́ba fún àánú àtojúre nílà àti àrígbà láti rí ọjọ́ ìsinmi ọjọ́ ìkú mìíràn nínú oṣù ìkọkànlá a gbàdúrà wípé oore ọ̀fẹ́ yín yóò darapọ̀ mọ́ ìrìn àjò wa yìí tó kù nínú ọdún yìí a ò ní rí ìbànújẹ́ ní orúkọ Jésù àti wípé ọ̀rọ̀ tí a ò gbéyàwó lẹ́ni yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere a ò jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kó Adéjàre Adébóyè kan ẹni ọjọ́ àìkú ọjọ́ kẹtàléníogún oṣù kọkànlá àkòrí tí a ò gbéyàwó lẹ́ni sọ wípé lílo agbára Ọlọ́run á mú àkọ́sórí wa nínú ìwé Kọ́ríńtì kejì orí ìkẹtàlá ẹsẹ̀ ìkẹwàá Kọ́ríńtì kejì orí ìkẹtàlá ẹsẹ̀ ìkẹwàá nítorí ìdí èyí nígbà tí èmi kò sí mo kọ̀wé nǹkan wọ̀nyí pé nígbà tí mo bá dé kí èmi kí ó má bàa lo ìkáàánú gẹ́gẹ́ bí àṣẹ tí Olúwa ti fi fún mi fún ìdàgbàsókè kì í sì ṣe fún ìparun. Ìgbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Lúùkù orí ìkẹsàn ẹsẹ̀ ìkejìléníàádọ́ta títí dé ẹsẹ̀ ìkẹrìndínlọ́gọ́ta ìwé Lúùkù orí ìkẹsàn ẹsẹ̀ ìkejìléníàádọ́ta títí dé ẹsẹ̀ ìkẹrìndínlọ́gọ́ta ó sì rán àwọn oníṣẹ́ lọ sí iwájú rẹ̀ nígbà tí wọ́n sì lọ wọ́n wọ ìletò kan tí í ṣe ti ará Samaria lọ láti pèsè sílẹ̀ dé wọn kò sì gbà ó nítorí ojú rẹ̀ dàbí ẹni pé ó ń lọ sí Jerúsálẹ́mù nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ Jákọ́bù Jòhánù sì rí i wọ́n ní Olúwa ìwọ kò jẹ́ kí àwa kí ó pe iná láti ọ̀run wá kí ó sì sun wọ́n lúlú bí Èlíjà ti ṣe ṣùgbọ́n Jésù yí padà ó sì bá wọn wí ó ní ẹ̀yin kò mọ irú ẹ̀mí tí ń gbénu yín ni nítorí ọmọ ènìyàn kò wá láti pa ẹ̀mí ènìyàn run o bí kò ṣe láti gbà á là wọ́n sì lọ sí ìletò mìíràn wáyé ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kó Adéjàre Adébóyè ní fún yín tó ní fún wa ní ẹ̀ní ọjọ́ àìkú àwọn ènìyàn kan tí ó ti gba òṣùwọ̀n agbára Ọlọ́run kan wọ́n ti sì lò fún àpẹẹrẹ nítorí àwọn ènìyàn ṣubú lábẹ́ ìfàmì òróró yàn ní àkókò iṣẹ́ ìránṣẹ́ wọn àwọn ìránṣẹ́ Ọlọ́run kan máa ń fẹ́ fi ọwọ́ kan àwọn ènìyàn láti jẹ́ kán fi hàn wípé ẹni àmì òróró Ọlọ́run ni àwọn ń ṣe o àwọn nǹkan tilẹ̀ máa ń tàkìtì àti oríṣiríṣi nǹkan ní àsìkò iṣẹ́ ìránṣẹ́ ìtúsílẹ̀ kan àwọn kan náà máa ń fún àwọn ènìyàn tí ó ní ẹ̀mí èṣù ní gbohùngbohùn kí àwọn ènìyàn kí ó lè gbọ́ ohun tí ẹ̀mí èṣù ń sọ láti ẹnu wọn gbogbo àwọn nǹkan yìí kò wúlò rárá o kò sì bójúmu tó o ó yẹ kí àwọn ìránṣẹ́ Ọlọ́run lé ẹ̀mí èṣù jáde kúrò lára àwọn ènìyàn láti tú wọn sílẹ̀ ní o kò yẹ kí wọ́n máa tún fi irú àwọn tí wọ́n gbìyànjú láti tú sílẹ̀ ṣẹ̀sín nítorí wọ́n fẹ́ fi hàn pé àwọn ní ìfàmì òróró yàn agbára Ọlọ́run kì í ṣe ohun èlò fún ìfìyàjẹni rárá o agbára Ọlọ́run kò ń ṣe èlò láti fi ìyà jẹni rárá ṣùgbọ́n fún mímú ayọ̀ wá sí ọkàn àwọn ènìyàn ni nígbà tí Ọlọ́run bá fún ọ ní àwọn agbára rẹ̀ ó wà fún ọ láti fi ìyè fún àwọn kan tí ó ti di òkú kí o sì mú ògo wá fún un kì í ṣe fún ọ láti fi yànga tàbí wá èrè fún ara rẹ tàbí láti fi gbẹ̀san ó ṣeé ṣe láti fi agbára tí Ọlọ́run fún ọ pànìyàn tàbí láti ṣe kí o fi ṣekú pani ẹ̀wẹ̀ kì í ṣe ohun tí ó wà fún nìyẹn o ìdí nìyí tí ọ̀pọ̀ àwọn onígbàgbọ́ tó ti dàgbà nínú ẹ̀mí tí wọ́n máa ń sábà lọ́ra láti sọ̀rọ̀ o tí wọ́n sì máa ń gbìyànjú láti má ṣe bínú rárá o ohunkóhun yòówù kí ènìyàn ṣe sí wọn wọn kò fẹ́ lo agbára Ọlọ́run fún ibi rárá nígbà tí Ọlọ́run bá fún ọ ní ìwọ̀n agbára rẹ̀ kò yẹ kí o máa lò ó káàkiri láti pa àwọn tí o ti rí bí ọ̀tá run o ìwé Éfésù orí ìkẹfà ẹsẹ̀ ìkejìlá wípé nítorí kì í ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara ni àwa ń bá jà ìjàkadì ṣùgbọ́n àwọn ìjòyè àwọn ọlọ́lá àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí
àti àwọn ẹ̀mí búburú ojú ọ̀run. Ohun èlò ní ọwọ́ Sátánì lónìí ó lè di ohun èlò ńlá ní ọwọ́ Ọlọ́run tó bá dọ̀la. Tí Ọlọ́run bá lè lo Màríà Magdalene, ẹni tó ní ẹ̀mí èṣù méje nínú rẹ̀, ó lè lo ẹnikẹ́ni o. Tí a rí bí ẹni búburú lénìí, tí Sífíánù tó bá ti pe ikú sórí Sọ́ọ̀lù, bí ó ṣe ń sọ ní òkúta lábẹ́ àbójútó Sọ́ọ̀lù, kò ní sí Pọ́ọ̀lù àpọ́stélì. Pọ́ọ̀lù sọ nínú ẹsẹ̀ àkọ́sórí tòní pé agbára Ọlọ́run wà fún ìdàgbàsókè kì í ṣe fún ìparun o. Nínú Bíbélì kíkà wa tòní, Jákọ́bù òun Jòhánù fẹ́ pe iná sọ̀kalẹ̀ sórí àwọn ará Samaria nítorí wọn kò gba Jésù. Ẹ̀wẹ̀, Jésù sọ fún wọn pé òun wá láti gbani là ni o, kì í ṣe láti panirun o. Olùfẹ́, ìfẹ́ Ọlọ́run ni fún gbogbo ènìyàn láti ní ìgbàlà. Ìwé Tímótì kìíní orí ìkejì ẹsẹ̀ ìkẹrìnlá kò fẹ́ kí ẹnikẹ́ni ṣègbé. Ìwé Pétérù kejì orí ìkẹta ẹsẹ̀ ìkẹsàn. Tí o bá ti fún ọ ní ìwọ̀n agbára rẹ̀, lò ó láti mú ìfẹ́ rẹ̀ ṣẹ nìkan ni o, kì í ṣe láti panirun rárá o. Kókó ọ̀rọ̀: agbára Ọlọ́run wà fún gbígba àwọn ènìyàn là àti bíbùkún wọn, kì í ṣe fún ṣíṣe yànga tàbí bíba ayé jẹ́. Ẹ jẹ́ á sọ pé bàbá mi Ọlọ́run, má jẹ́ kí n ṣe agbára rẹ lò. Agbára rẹ tí o ti fi sínú ayé mi, Olúwa, má jẹ́ kí n ṣì lò. Má jẹ́ n ṣì lò gbogbo ibi tí mo ti àṣìlò agbára. Ṣáà fi àánú dáríjì mi, kí gbogbo ògo kí ó jẹ́ ti ìwọ Ọlọ́run. A dúpẹ́ nítorí tí Olúwa ti gbọ́. Olúbùkọ́lá Ayákún ní orúkọ mi. Ẹ má bá mi like, ẹ má share, ẹ má comment nípa ìka àwọn èèyàn kún lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá o. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí àdúrà yín. Ó dàbọ̀.